àwọn oògùn tí a fẹ́ fi hàn yín àwọn oògùn tó ní agbára àwọn egbò igi tó ní agbára tó wúlò púpọ̀ fún gbogbo àwọn obìnrin tí ó fẹ́ fi inú ṣoyún láti iléeṣẹ́ Sheikh Alfa Agba International Limited bóyá wọ́n jókòó sínú wúńbù obìnrin ni spiritually àbí wípé naturally náà gbogbo nǹkan ó tiẹ̀ dojúrú wọn lè ṣàkíyèsí pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ tí ò jẹ́ kó lóyún àbó o ti mọ nǹkan tó fa ìpèníjà àìní ọmọ bí ẹ Bismillahirrahmanirrahim Sheikh Alfa Agba International Limited wọ́n máa fi àwọn product wa wọ́n máa fi hàn yín fún gbogbo obìnrin pátápátá tó bá fẹ́ ṣàbíamọ bóyá o ti wọ menopause ni àbí nǹkan oṣù rí ò déédé wá mọ́ àbí wípé kò tí ì yẹ kó o tó àsìkò tó yẹ kó o wọ menopause ò déédé rí nǹkan oṣù mọ́ Bismillah Sheikh. Bóyá o ní fibroid. Bẹ́ẹ̀ni. Bóyá o ní yeast. Bóyá o ní hyperchlorine. Menstrual disorder generally. Blockage of tube. Gbogbo ìran nǹkan wọ́n jókòó sínú sperm leakage tamọ̀ sẹ́dà omi ń sẹ̀ lọ́mú ẹ̀ wọ́n jókòó sínú womb ẹ̀ totally full package ní kò rí period ẹ̀ mọ́ òun ló fi jẹ́ pé before period during period after period ẹ̀rẹ́ tó bẹ lọ́wọ́ mi tablet ni tó máa kọ́ fi login kì í ṣe tablet ògùn òyìnbó so bóyá wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary wọn jẹ́ kó conceive lọ́wọ́ ayé nú both natural and spiritual ní gbogbo nǹkan wọ̀nyí ṣiṣẹ́ fún nǹkan tá a kọ́ lò ní bíi tíra yìí òun ló máa kọ́ lò tó máa swallow á bẹ̀rẹ̀ sí ni wàá lo àwọn nǹkan tó kù lé lórí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló dẹ̀ ti ní time ó ti ní time tó máa lò ó tó pẹ́ tí ò rí period ẹ̀ mọ́ ni á ti fún ní set èyí tó kọ́ máa lò tí period á fi wá tí period bá wá èyí tó máa lò during period tó bá rí period tán èyí tó máa lò after period láti lè jẹ́ kí cervical mucus flow láti lè conceive obìnrin nìkan ló ní package tọkùnrin ń bọ̀ lọ́nà lọ fún full package kó lè dọ́lọ́mọ láyé torí pé gbogbo àwọn clinic àwọn hospital gbogbo alọ́ ń ṣe béèrè sí pé kí ló ń ṣẹlẹ̀ ẹlòmíì ti ń bẹ lọ́wọ́ ọmọ sí ó ti lé ní 20 years confam ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ pé bó ṣe ń pàkan nìkan rú tó bá ní fibroid ló ń ṣe yóò treat fibroid tá a mọ̀ sóyún ìju tó bá treat fibroid tán wọ́n tún ní pé hyperchlorine ló ń ṣe ó ní sọmúroro ó ní ẹ̀dà bó ṣe ń pàkan nìkan rú menstrual disorder ó ní infection ó ní staph ó ní yeast gbogbo àwọn nǹkan wọ̀nyẹn pelvic inflammatory disease gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n máa rí one after the other tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ dẹ̀ ní ó máa jálu full package yẹn dàbí pé kíyàn sọ pé yàn fẹ́ lọ fún IVF ẹ ti understand sí ó fẹ́ ṣe general wàlhárùdù tọ̀ yíbù ó fẹ́ treat gbogbo system ẹ̀ reproductive system ẹ̀ ẹ ti understand sí láti lè conceive á prepare womb á wà prepared tó bá pẹ́yìn tó ti wọ menopause ní àbóní kankan àwọn egbògi yẹn máa reverse system yẹn á fresh ẹ ti bí pé èèyàn lo ajílẹ̀ sí nǹkan lẹ́fì máa rí ní àwọn oògùn àwọn bàbá wa ní aláṣẹ obìnrin. Bẹ́ẹ̀ni àbí aṣọ tó ti ṣá tí wọ́n fẹ́ pa ní aró tẹ̀wá pa láró. Bẹ́ẹ̀ni fáwọn tó ti wọ menopause. ó ti ń sìn so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àbí olówó ayénú lẹ́sẹ̀ ayénú ní jẹ́ kí skiti fídíò yìí kó pọ̀. So what you need kó wá síbi tó wà tá àti lè deliver á wà ní Abraham Adesanya full package ní má wo tówó á wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos kó síbi tó wà tá àti lè deliver fún yín gbogbo bíkíbi tẹ́ bá wà à ń lo GIG logistic à ń lo DHL láti lọ deliver all over the world ẹ̀yin lè máa sanwó delivery à ń send sí Canada à ń send sí America ẹ wo page wa ẹ máa rí báyìí send káàkiri all over the world even within Nigeria àwọn èèyàn dẹ̀ ń lò aláwọn client tó ń bẹ nínú oyún lọ́wọ́ aláwọn tó ẹ̀ṣẹ̀ deliver lọ́wọ́ ṣùgbọ́n àwa nǹkan ẹgẹrẹ ní gbogbo ilé ayé tọ́lọ̀ bá ṣòro fún yàn má yàyọ̀ pọ̀rọ̀ àwa ò nídìí láti open testimony page. We post our video our people tí wọ́n ń lo nǹkan wa they will comment there. Yes. So àríyá showing off nìyẹn kò need ọlọ́run ọba ló ń fẹ́ dá lóúnjẹ ló ń fún wa ní jíjẹ mímu wọ́wọ́ yóò ti imú wálé ayò tí a mú kò dìgbà tá a bá sọ pé báyìí la jẹ́ báyìí àpòlò àwọn èèyàn dẹ̀ wà tí wọ́n dúpẹ́ fọ́lọ̀ Bismillah ta'ala ní rìn kórí má jìn out of 100% nǹkan máa ń dé 80% ń dúpẹ́ lórí product wa lórí kìíní full package ní tá a máa jáde tán sí olówó ayé nù kò lẹ́sẹ̀ ayé nù wà á dẹ̀ dúpẹ́ fọ́lọ́ ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos kọ́ńtàtì wa lónìí kò di ọlọ́mọláyé bí í sí ní láìtàlá egbògi ò tún ní side effect o. Ètò tààrà confam ó lágbára ju IVF lọ o confam lèmi ń sọ fún ẹ yìí full package ní red made
wàá dẹ̀ gẹ̀ẹ́tì wàá dẹ̀ dúpẹ́ fọlọ́run bí ìsìnìlá ìtàlá torí pé kí ni iná lè zátàlélá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin fásitì wa ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbogbo ẹ̀ṣọ́dún ayẹ́ṣọ́dún dùnú ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú àdúrà yẹn á gbà gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kẹ́rẹ́ òkú wálé gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri àgbáláyé inú yín máa dùn ayọ̀ yín máa kún ọ̀làlá àwùlà wàlà wọ́tà ilé abilà ìlàlú ilẹ̀ àti fans àti customer àtẹ̀yin tẹ́ ń share program wa àtẹ̀yin tẹ́ love wa pàǹpẹ́ ayé ò ní mú yín ẹ̀gbọ́n ayé ò ní gun yín lẹ́sẹ̀ ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ̀ máa bẹ nínú kẹ́ ọlọ́run bá títí láéláé mọ́ sálámù wa ilẹ̀ lè kọ́ yìí.